Welcome. Kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show. Mo kí wa lọ́kùnrin lóbìnrin, mo kí wa ipa kú ojú ọjọ́ ṣe rí, mo kẹ́yìn ìyá, mo kẹ́yìn bàbá, mo kí ẹ̀gbọ́n, mo kí àbúrò. Èmi ọmọ yín olólùfẹ́ yín Dr. Zabby Talk Show ayé ọpẹ́ yọ ṣe ọlọ́dọ̀ títí náà ní agbára lọ́wọ́ Ọlọ́run ayé ọpẹ́ a máa yọ fún wa lórí ọmọ lórí ìdáwọ́lé wa láyé ọpẹ́ ló máa fi máa yọ. Now ẹ jẹ́ ká go straight to the point ní ọjọ́ títí ẹ̀ níbi tí ọ̀rọ̀ Nàìjíríà dé possible kẹ́yìn kan ti rí tàbí possible kẹ́yìn kan kẹ́ má ì tí ì rí ẹ jẹ́ ká kọ́kọ́ lọ wo nǹkan tó kù tí àwọn ẹ̀jẹ̀ adébẹ̀nu. God have mercy upon us. Aujourd'hui aussi, c'est un autre jour. Le monde part en couille. J'ai du mal à imaginer. Níbi tí ebi ti pa, níbi tí ebi ti pa àwọn ẹran dé, wọn ò mọ̀ bóyá nǹkan gbóná mọ́ tàbí nǹkan ò gbóná mọ́. Ìgbà tó jẹ́ wípé ìlú le, kò ń ṣe èèyàn nìkan ṣo ni ìlú le mọ́. Ìgbà téèyàn tí wọ́n ní èèyàn tí ì jẹun tàbí ajá ọrùn, béèyàn ò dẹ̀ tí ì sùn tájá ọrùn ni ìkànnì méjèèjì. Èèyàn ò tí ì jẹun yó, ajá náà wá sọ wípé tàbí ẹran oh my God, ẹni tó lọ ń jẹ oúnjẹ gan pàápàá gan tó bá mú wọn, I'm pretty sure pàfẹ́ náà wọ́n pa. Ó kí wa lẹ́ẹ̀kan sí o, ètò àgbé wa lọ́jọ́ títí òní àwọn ọmọ Ìkòròdú Oríwù. Àwọn Ìkòròdú ọ̀gá ẹ bá wa pè wọ́n. Mi ò ní jẹ́ kí program yìí kó pẹ́ bó ṣe lè hùn kó mọ. Inú mi dùn, ayọ̀ mi kún pẹ̀lú nǹkan tí àwọn Ìkòròdú tán bẹ̀rẹ̀ sí ní ṣe ń sìn. Màá dẹ̀ lè gbà ní àdúrà tí gbogbo àwọn ìlú tó bá kù, for example àwọn ìlú bíi Ẹ̀pẹ́, àwọn ìlú wo ló tún wà, àwọn Ìbẹ̀fò, mọ́ àwọn Ìjẹ̀bú Òde, Ṣàgámù, Abẹ́òkúta, Ìkẹ́nnẹ́, Abẹ́òkúta ò súnmọ́ Ìkòròdú náà. Ìyẹn ó ti lọ fà jù. Ìṣàgámù sì súnmọ́ Ìkòròdú. Most afàfùlà jẹ́ ọmọ Ìkòròdú wọ́n máa ń lẹ́bí ní Ṣàgámù, ọmọ Ìṣàgámù wọ́n máa ń lẹ́bí ní Ìkòròdú, ọmọ Ìṣàgámù wọ́n máa ń ní oko ní Ìkòròdú, ọmọ Ìkòròdú wọ́n máa ń ní oko ní Ìṣàgámù torí àwọn yẹn wọ́n wọnú ara wọn ṣá one way or the other. Gúdúgúdú méjì yàyà mẹ́fà tán wá ń ṣe ń sìn, tá a bá lè jọ fi ọwọ́ sowọ́pọ̀ kí àwa náà ká lè máa ṣe irú ẹ̀. Ìrọ̀rùn tí ń dé fún wa nìyẹn o, ìrọ̀rùn ó ti ń dé fún wa. Bọ̀ kí ni nǹkan náà? Kó tó di pé mo máa ń kọ́ lọ, ẹ máa rí wípé mo gbé fídíò kan wá bóyá bíi a month ago nsìn. Ẹ jẹ́ kí n lọ gbé wá fún yín, mo mọ̀ pé nínú wa a máa rántí ẹ̀. Nǹkan tí ó wá ń ṣẹlẹ̀ pẹ̀lú fídíò yẹn sìn, òun la fẹ́ sọ̀rọ̀ lé lórí. Bọ̀ àwọn Ìkòròdú ọ̀gá wọ́n sọ wípé yes, wọ́n ti dúró tán sórí ẹsẹ̀ wọn wípé yes, ọ̀gá ni wá lóòótọ́. Now ẹ jẹ́ ká kọ́kọ́ lọ wo fídíò yìí náà kí n tó gbé ti àwọn Ìkòròdú wá. Mi ò ní gbà wá lákòókò bó ṣe lè hùn kó mọ. Bọ̀ orí tẹ́ máa ṣe fún mi ní pé fídíò yìí mo fẹ́ kó rìn, mo fẹ́ ká pín torí ó máa ṣe wá láǹfààní. Ẹ̀yin lè wò ó pé bóyá ìlú òyìnbó la wà lóòótọ́, bọ̀ àwọn tó wà nílé ńkọ́. Now ẹ jẹ́ kí nǹkan kan. They are bookies, human beings to Lagos on a daily basis. Broad daylight, they call me. At times you see trailers like this, jam pack 3 trailers at times on a daily basis. They come, and the moment they got to Abattoir, this is Fagba in Lagos, where Abattoir is. The moment they just got there, they mix up. If this volume could get to Abattoir, you know how many people that have dropped along the way, maybe at Kara. And the issue is now, we don't know the hidden agenda because the moment they got there, they don't rent apartment, they are untraceable, they don't have address, they sleep anywhere they see. At times where the shop. Ọ̀rọ̀ gidi, mẹ́sẹ̀jì gidi, but a kàn máa wò ó, ta kàn dẹ̀ máa gbójú kúrò.
àwa tí ó jẹ́ wípé ìjọ́mọ ènìyàn làwa dúró fún, a ti gbé wá, a ti sọ, ẹ bá wa pín, ẹ bá wa share, bí ìgbà tó jẹ́ wípé à ń ta ọjà ni. Bí ìgbà tó jẹ́ wípé àwọn èèyàn wa really understand. Àwọn èèyàn kan understand o. Àwọn èèyàn tó jẹ́ pé ó máa ń dùn mọ́ wọn káwọn ríru fídíò báyìí. Kódà gan pàápàá gan wọ́n tún máa ń sọ pé kí má máa jẹ́ kí ó pẹ́, kó má máa pẹ́ jù torí láti lè send sí àwọn tó wà ní Nàìjíríà. Mo mọ àwọn ìyá mi kan, àwọn sister mi kan tó máa ń pè mí láti béèrè láti sọ irú nǹkan bẹ́ẹ̀ yẹn. Now ẹ jẹ́ ká wá lọ. Ẹ máa wá rí pé irú ẹni tó sọ̀rọ̀ yìí, tó bá pín ṣe lọ́mọ, ó yẹ kán lọ fún ní award ni. Tàbí ẹ̀gbọ́n nǹkan tó sọ̀rọ̀, ẹ jẹ́ ká túbọ̀ yẹn gbọ́. Kí n tó wá máa gbé àwọn videos yẹn, kí n tó wá máa gbé wá wípé ẹni yìí ó deserve awards. Now ẹ jẹ́ ká. You have suffered all your life to build and you go home to sleep. They are there sleeping. Even at times with their colleagues that are employed as security, while they were sleeping, they were there. They are asleep before daybreak. They don't wake up, go. See, the moment they wake up, they start with Bola. Bola, in the presence of Bola, they know all the nooks and crannies. They enter anywhere. They know all the nooks and crannies that. Bola. Oh my God. Tó bá jẹ́ pé èèyàn mọ̀ bọ̀bọ̀, ó deserve gifts. I'm telling you. Now ká tó gbọ́ tán bóyá màá lọ gbé wá. Kẹ wá wo nǹkan tó ń ṣẹlẹ̀. Ó pọ̀ bàjẹ́ tó Ìkòròdú ọ̀gá ni. Ìkòròdú ẹ̀yin lẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ eléyìí. Tí àwọn tó kù tán bá wá lè bẹ̀rẹ̀, ẹ jẹ́ ká gbójú lọ́rọ̀ wọn. Ìgbòho náà sọ lọ́jọ́ kìíní àná, bóyá bó máa ti máa lọ bóyá bí 4 years nísìnyí. First rally tí Chief Sunday Igboho Oòṣà tán kọ́kọ́ ṣe nígbà náà lọ́hùn. Inú bí Chief Sunday Igboho, ẹni tó bá wo fídíò yẹn, mo fẹ́ lè ní ọ̀rọ̀ ìgangan ò tí ì ṣẹlẹ̀. Inú bí Chief Sunday, because àwọn tó jọ ṣèpàdé kó tó di wípé ó tó wá di lọ́la o, ẹ jẹ́ ká pàdé oníkálukú wọn ti ní yes. Wọ́n láwọn lè bóyá bí more than 200. Wọ́n ẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ nígbà yẹn ni. Kò tí ẹ ń sọ̀rọ̀ Yorùbá nation, no Yorùbá nation. Ọ̀rọ̀ wípé ẹ ń pa wá, ń pa àwọn ọmọ wa, ń ṣe gbogbo ẹ̀. Òun ló jáde fúngbà yẹn pé rally láti bẹ̀rẹ̀ bóyá October 1st or nǹkan kan náà ṣàfiṣe ṣá. Nígbà tílẹ̀ máa mọ́, àwọn tí ṣe tó lọ pàdé níbi tán ní káwọn ti pàdé, káwọn fi èrò inú wọn, káwọn fi wọ̀n fún ìjọba. Mi rò pọ́n pé 10. Mi rò pọ́n pé 10. Nǹkan tí bàbá Awólọ́wọ̀ sọ, òun náà ni Chief Sunday Igboho náà sọ ńgbà yẹn náà lọ. Kó tó di pọ́n tún wá bẹ̀rẹ̀. Nígbà tó tún wá bẹ̀rẹ̀ yìí náà, ṣùgbọ́n sọ wípé ẹ jáde, tá bá jáde tán pátápátá. Nàìjíríà máa mọ̀ wípé àwọn kan náà fẹ́ lọ lóòótọ́ lóòótọ́. Kò ń ṣe pé bóyá a jáde 10,000. No. Kò ń ṣe kéèyàn tán nínú ilé. Ṣé Igboho nìkan ló fẹ́ ṣe ni? Náà nǹkan tí mo wá fẹ́ sọ lórí ètò àwọn Ìkòròdú ọ̀gá tán ṣe yìí. Tẹ́ ẹ̀ bá àwọn tó kù tó ò bá copy nǹkan tí àwọn Ìkòròdú tán ṣe yìí. Èyí tó ń bọ̀ yìí ó máa ju ti. Kí ló ṣẹlẹ̀ ní Ìkòròdú ńgbà yẹn náà? Kí ló ṣẹlẹ̀? Nǹkan kan ṣẹlẹ̀ tán fún lórúkọ nígbà kan tó máa ń fi bóyá máa ń fodó lọ nà wọ́n lórí nínú ilé. Ẹ̀yin tẹ́ bá rántí orúkọ yẹn bá mi fi sínú comment section. Mo mọ̀ pé wọ́n porúkọ òun. Mo ti gbàgbé. Wọ́n porúkọ nǹkan tó ṣẹlẹ̀ yẹn, wọ́n pè ní nǹkan kan. Bóyá kìíní kan video or something like that. Ẹ ti mọ̀ nǹkan olórúkọ kan tán fún. Now ẹ jẹ́ ká bọ́ síwájú. Àbókí tá ń sọ rí o. Wọ́n ti ẹ̀ ń tiẹ̀. Ẹ tó rí wọn o, Àbókí. Kọjá, what's your name? Ibrahim. Yes. Ibrahim what? Ibrahim, you are from which state? Katsina. Yes, sir. Okay. Now you go and destroy all the house. Abi? Now you go and thief this thing, Abi? Yes. Okay, yes. Where your garden? Eléyìí ò tiẹ̀ parọ́. New market for where? For AP. Yes, You go carry us go there, Abi? Yeah. You go show us your oga? Yes, sir. Okay, thank you. But now you carry this thing, Abi? Eh?
na you okay thank God àwọn àbókí tá à ń sọ rèé o ẹ ti rí àti ṣe fídíò ẹ ti rí àwa security lọ́wọ́ wa bá alumílíọ̀n lé onílé window náà yọ lọ́rọ̀ yìí ó dín dílé lọ bọ́ọ̀gù yìí o àti wáyà ó dín dílé ṣe bọ́ yọ alumílíọ̀n bọ́ yẹ bẹ́ẹ̀ndì alumílíọ̀n wá bá ń gbé kámẹ́rà yìí dání bọ́ yẹ bẹ́ẹ̀ndì alumílíọ̀n mo fẹ́ straight ẹ̀ kẹ́lẹ́ mọ̀ pé. ẹ tí ì rí nǹkan kan o ẹ tí ì rí nǹkan kan. Everybody bed with the frame, not bed. Mo mú ẹ straight yẹn náà máa bọ̀ báyìí. Wọ́n bẹ́ẹ̀ni lẹ́yìn ọkọ̀ fọyọ́ tírí. Owó rí o. Ní frame ìsílẹ̀ mọ́ ṣẹ́ẹ̀tì. Ní lọ́mù tó. Owó ní ẹ̀ o. Ìlàbù. So àwọn irinṣẹ́ tó ń lò lélẹ́yìí. Kẹ́rin. Àwọn irinṣẹ́ tó fi ń bọ́ọ̀gù ẹ̀ ẹ ti rí. Bàdó yà ṣẹ́rí àmà ṣẹ́rí scissors ṣẹ́rí nǹkan tán fi ṣé irú eléyìí ń sìn á bá èèyàn kan nínú ilé bóyá ó ń sùn ni wọ́n ti wá ń gé nǹkan yẹn lọ ó wá pariwo ẹ wo nǹkan tó wà lọ́wọ́ wọn àwọn bàdó nígbà yẹn ní Kòròdú tí ẹ̀yin tó kù ẹ̀yin tẹ́ wà ní ìgbèríko surroundings gbogbo èmi ni kò dùn nǹkan kan bẹ́ẹ̀ yẹn eléyìí tó kọ́ yín lọ́gbọ́n pé àwọn pípù yìí wọ́n ti wà ní ìta àwa ò lè ṣojú nǹkan tá à ń ṣe yìí lọ. ẹ tí ì rí nǹkan kan o bọ ẹ wo nǹkan tó kó sí ọwọ́ èèyàn mélòó náà ti fi pa èèyàn mélòó náà ti ṣe léṣe ìlú boná lọ tẹ́lẹ̀ kan tó wá sí Ìkòròdú ìlú boná wà báwo náà ṣe move ìjọba ti ní kó ní kálukú mélòó ní ìjọba gan tiẹ̀ rí yín gan mélòó ní ìjọba fẹ́ mójútó nínú ẹ̀ àti ìrí nǹkan kan jẹ́ ká máa gbọ́ eléyìí lọ́nà náà. irinṣẹ́ tó fi ń bọ́ọ̀gù èrè àti wáyà àti everything ẹ ti rí we dey deny who get am who get all this thing na you ṣe pé kò deny yín o all right àlọ́gbà àwọn ọ̀gẹ́ ẹ̀ àtúmọ̀ update yín ẹ ṣe. náà ẹ jẹ́ ká tẹ̀síwájú láì má gbára wa lákòókò ní pápápá bọ̀bọ̀ tó sọ pé wọ́n já wọn sílẹ̀ ṣèbémi ni Ondo nǹkan kan bẹ́ẹ̀ yẹn lọ́n ti máa ń sẹ́pọ́n já wọn sílẹ̀ nsìn wọ́n ti ń já wọn sílẹ̀ káàkiri wọ́n ń já wọn ti Ṣàgámù Ìjẹ̀bú Òde gbogbo wọn pátápátá ṣe bí ìṣẹ́ ni ìyá ni ló fà á tó fi jẹ́ wípé irú spíkà yìí ń sìn in short etí mo ní ó fẹ́ tó bíi mẹ́ta mẹ́rin eléyìí tí mo mú sọ́wọ́ yìí ń sìn èmi kọ́ ni mo ní ọmọ mi ló lélẹ̀ èmi náà tira bíi méjì bíi mélòó ń bẹ tí ò bá ti ṣiṣẹ́ mọ́ máa lọ jù sínú bin ni but the problem tó wà ń bẹ tó ń ṣẹlẹ̀ ní ilẹ̀ Nàìjíríà ni wípé any small thing ìgbà tó jẹ́ pé ebi ń pa àwọn èèyàn gan ó ń retí àwọn eléyìí bó bá jẹ́ 1,000 ni ó tó ṣebẹ̀ bó bá jẹ́ 2,000 ni ó tó ṣebẹ̀ bó tó bá jẹ́ wípé ìlú tó dá tí ò tiẹ̀ dá púpọ̀ tó jẹ́ níwọ̀nba kò ní jẹ́ nǹkan tó jẹ́ wípé èèyàn máa wò wípé òkè nígbà tí ẹlòmíì gan ṣàgan ó ń dúró de àwọn mọ́là kó wàrà lọ́wọ́ òun torí òun ò lè lọ síbi tán kó lọ torí ebi náà dẹ̀ ni torí ebi bàbá dẹ̀ jáde wọn ní ọdún kan tí àwọn ṣe wọn ló yẹ kẹ́ fún àwọn lóye ni wọn láwọn ṣe gudugudu méje ohun yàyà mẹ́fà làwọn ṣe náà ẹ jẹ́ ká tẹ̀síwájú. ìfúra lògùn àgbà aláàtà ẹ bá wa pín ètò yìí kó lè dé àwọn ìgbèríko kó ní kálukú má sùn ẹ má sùn wọra ó dídí géètì ẹnu ọ̀nà lélẹ́yìí o mo rí kan nígbà kan gan mo fi Ọlọ́run búra mi ò mọ ibi tí mo fi fídíò yẹn sí ó yẹ kí n fi fídíò kí n fi kún eléyìí ni ìgbà tán máa jí ní àárọ̀ géètì ẹnu ọ̀nà kan ti yọ lọ nígbà tán máa jí ní àárọ̀ géètì ẹnu ọ̀nà apá kan wọ́n ti jí lọ eléyìí ń sìn ẹ wò iwájú ilé onílé òun ni eléyìí torí ẹ gbogbo àwọn mọ́làm tán máa ń ju láìlọ́n sí
ẹ̀yìn tán fi máa ń ṣa nǹkan káka bólà tàbí whatever tán ń pè wọ́n ẹ tètè máa lé wọn kẹ́sẹ̀ wọn kó má balẹ̀ oníṣẹ́ ibi ni wọ́n oníṣẹ́ ibi ni wọ́n àwọn tó ń lò wọ́n bọ́n ṣe kó wọn wá leléyìí. Know in your life that you'll be staying for Lagos for entire years. And people are here in Lagos, people that pay tax, that rent house, they are contributing to the economy. But this one, they just live as scavenger. Anywhere they see iron, your gate or your door, they can remove it. Your gate, your door. Your gate, your door. Speak louder. Another one, Lele, you. Another okay. one. You are Ebola, Abi. Another one. You dey buy Ebola, Abi, you dey pick. Shey you dey buy Ebola na Abi you dey pick. You dey pick Ebola, Abi you dey buy. Na Bola. Oh yeah, open this thing. Open it. Eba da sile. Wetin dey inside? Sit down. Ẹni kò jókòó. Sit down. Ẹ máa wo nǹkan nísùúrù máa wo nǹkan ó yá. Sit down. Batu, wọ́n náà súnmọ́ bẹ́ẹ̀ ẹ bá tu. Wait, hold on. Ṣé àwọn páànù tó fi bò lórí? Bólà ni wọ́n. So àwọn páànù yẹn lọ́ máa ń kó sókè. Ẹ máa wo nǹkan tá a rí nsàlẹ̀ o. Ẹ rí alumíníọ̀n lórí ẹ kó àwọn alumíníọ̀n yẹn sẹ́gbẹ̀ẹ́. Ẹ kó àwọn alumíníọ̀n yẹn kó sẹ́gbẹ̀ẹ́. Àwọn páànù yẹn à nídìí ẹ̀. Oh my God. Èsì ìgbà tí ìjọba fẹ́ ṣe o. Àwa fúnra wa la máa dìde fúnra wa. Àwa fúnra wa. Ṣé rí nǹkan tó jẹ́ kí n ṣe fídíò alumíníọ̀n yìí ni pé ilé tèmi fún ara mi wọ́n lọ síbẹ̀ wọ́n lọ yọ alumíníọ̀n window lé mi ó dín dín gíláàsì kan lọ yọ. Wọ́n fọ́ gíláàsì yẹn wọ́n dẹ̀ mú gbogbo alumíníọ̀n yẹn wọ́n kó lọ. So irú nǹkan yìí náà ń sìn òun la rí amú tó ń bọ̀ ni òun àmú bí tó ti lọ jí o but àwa ni ó yà sọ ẹrù orí ẹ̀ lè afẹ́ wo nǹkan tó wà ń sàlẹ̀ àwọn nǹkan tá a rí òun lélẹ̀ so ọlá pé èyí tó ẹ̀rọ straight yẹn náà ọlá pé èmi ti lẹ́ experience ẹ̀ tó ti lọ yọ window lé mi ti dẹ̀ ní evidence tí mo lè ya fídíò ẹ̀ tó bá bí mi tí lè fi wọn gbọ́ àwọn èèyàn mi ti ṣe mí síbẹ̀ so òun náà mo wá rò pé kí ní táwọn pípò yìí mú tó ń rọ ẹ̀rọ tìsàlẹ̀ yẹn kọ́ èso ti rí ṣe so kí ní tó ń mú tó ń rọ yìí fíìmù alumíníọ̀n tó ń yọ at least gbé dání kó kíní dání òun lélẹ̀ yìí ẹ ti mọ̀ pé ojú dọ́ọ̀ lélẹ̀ ojú kíní tó fi ń tì lélẹ̀ so a rí lórí èrè la mọ̀ but a máa béèrè ibi tó ti rà á àtẹni tó tà fún tó bá ti jẹ́ pé ẹni tó ní ló tà fún èlú kọ̀ tó bá jẹ́ pé ẹni tó ní ló tà fún a máa filẹ̀ bọ̀ tí ó bá ti ń ṣe ẹni tó ní ló tà fún ó máa fèsì ẹ̀ o òun náà máa fèsì ẹ̀ nítorí pé a lè máa fèsì ẹ̀ báyìí kó máa mú gbogbo nǹkan wa kó máa destroy ẹ̀ reason yẹn ta fi ń ṣe fídíò yìí kó ní kálukú wà lójú fò ládùúgbò ẹ̀ Èkó la wà yìí Lagos State ò gbàgbàkúgbà tẹ́ bá ti rí nǹkan bẹ́ẹ̀ ládùúgbò yín ẹ challenge wọn ẹ jẹ́ ká jọ wò ó tó bá yẹ pé nǹkan wa ló ń kó ẹ jẹ́ àgbà lọ́wọ́ wọn àbí ká ètè mọ solution tó bá yẹ pé lábúrọ̀dù ni àwọn aráàlúlé tó bá rí strange face wọn àpọ̀lọpàá ẹ nímọ̀ ẹ ti pọ́lọ́pàá ti dé ẹ jẹ́ káwọn náà máa ṣe bẹ́ẹ̀ ń bí bóyá safe torí Èkó la wà á gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ South West agbẹ́ tó ṣẹlẹ̀ ń Ìbàdàn tó ṣẹlẹ̀ lọ́yọ̀ọ́ tó ṣẹlẹ̀ ń Kwara tó ṣẹlẹ̀ káàkiri àdẹ̀fẹ́ kí yẹn ṣẹlẹ̀ ládùúgbò wa ó dẹ̀ ti ń ṣẹlẹ̀ náà láwọn ibì kan tọ́nà kidnappers wọ Gìntì tó gba gbókùtà kọjá gbogbo àwọn nǹkan yẹn òun ni ò jẹ́ káwa lè sùn táwa náà fi ṣe investigation gbogbo ìgbà tá a dẹ̀ ń dúró lọ́sàn-án lóru a dẹ̀ fẹ́ fi àsìkò yìí ṣí gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà létí pé ẹ má yẹ ká sùn téèyàn bá ti sùn iṣẹ́ ò ní sùn o so òun lélẹ́yìí o ẹ wo nǹkan tó kó sókè tó kélé sísàlẹ̀ òun náà ti mọ implication aluminium ló yẹ kó sàlẹ̀ ló kó pàǹtí sókè láti deceive wa but tó bá jẹ́ tá bá ti trace tá bá ti tẹ̀lé dé ibi tó lòun ti rí tó bá jẹ́ pé ẹni tó ní ilé ẹ̀ ló tà fún àmàfilẹ̀ but tí ó bá ń ṣe ẹni tó ní ilé ẹ̀ tó wáyé kó lọ jí ni àbóhun náà lọ yọ ọkàn ní nǹkan ó máa fèsì ẹ̀ o bó ṣe jẹ́ nìyẹn tá bá tí rí mi àtúnwọ̀n mú wá fún yín
God bless Ó lọ Nigeria. yọ mi, ó lọ God yọ bless mi. Lagos State. God bless Ikorodu. Now, ẹ jẹ́ ká wò because ìyẹn àti ìgbọ́n nǹkan tí woman yẹn tán sọ mbẹ̀ yìí. Mo kàn sáré gbé kúrò ní. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tẹ́ni tó rí wọn tó ń ṣe fídíò, ẹ jẹ́ ká gbọ́ nǹkan tó sọ. Irú ìlú wo leléyìí? Ah, Masha. Ẹ máa wo nǹkan tó máa ṣe o. Wọ́n ń ṣọ́ wọn sáàbù ni o. Òun nìkan kọ́ ló wà ń bẹ̀ o. Ṣẹ́rí. Ó ti pẹ́ tán tí ń ṣe, ó wá jẹ́ nísìnyí tó jẹ́ pé àti jẹ àti mu ó jẹ́ ìnira fún àwọn èèyàn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà ní sáìtì yẹn náà, wọ́n máa lọ wá jíjẹ mímu. At the end of the day, tó bá máa délé, wọ́n máa dá sí oh my God ló máa dá sí. Torí ẹni tó délé nísìnyí tán ti mú ìdajì window ṣẹ́rí ó di ndirin tán gbé. Ṣẹ́ rí nǹkan tán gbé. Ṣẹ́ rí nǹkan tán gbé. Wọ́n dúró lórí ẹyọ kan gan. Àwọn people yìí ní God ṣá. Wọ́n dúró lórí ẹyọ kan. Masha. Wọ́n ní káwọn máa lọ, wọn ò rí kejì yẹn yọ. Wọ́n dájọ́, wọ́n fẹ́ kó àwọn tiẹ̀ gbé, wọ́n gbé kejì ṣá. Wọ́n gbé kejì. Wọ́n gbé ìkejì yẹn, wọ́n gbé. Àwọn á fi báàgì yẹn ṣẹ́rí, báàgì yẹn náà máa wá gbélé lórí. Wọ́n tiẹ̀ fẹ́ gbé tán ni. Àwọn èèyàn mà kálá o. Ó di kẹ̀tà tán gbé. Wọ́n mà kálá o. Wọ́n mà kálá o. Wọ́n tún ti gbé kẹrin. Ayé mà níkà Ọlọ́run o. Ayé mà níkà o. Ṣé ni wọ́n ti fi láìlọ́n yẹn kàn ju láìlọ́n lé lórí? Ẹ wá rí wọn tó ń kó nǹkan lọ bẹ́ẹ̀ yẹn. Ṣé ti rí báyìí? Ẹ jẹ́ ká pín ètò yìí. Àwọn pípù yóò take it easy fún wọn. Bọ́n ṣe ń jí àwọn èèyàn gbé. Bọ́n ṣe ń ba oko olóko jẹ́. Bọ́n ṣe jẹ́ ká lọ sí káwọn àwọn àgbàlagbà kan lọ sóko mọ́ àtọwọn kékeré. Wọ́n tún ti wọ àárín ìlú, wọ́n ti dé sí àárín ìlú òun lélẹ́yìí. Wọ́n pín wọn káàkiri. As bridge, they can remove it. You understand? And they are looking smelly and unkept, untidy. You know, all these things doesn't even have a good replica as a city look representation. And the funniest thing is, some of them take up Okada. And in the presence of this Okada, I've seen the beat up people. Maybe you just have change issue, any little thing. But they change it to war. Fagba here, they beat people for change. Fagba, they have killed. Government have come several times to scatter their elbow there. But after scattering, you go beyond scattering. You people should mount CCTV there and monitor them. They need to be checked. They need to be checked from entry to Lagos. So they are the better. Now, mo rò wípé pẹ̀lú gbogbo eléyìí ń sìn, ìwọ̀nba àwọn tí fídíò yìí tó bá di ọwọ́ ẹ̀. Àdúgbò sádùúgbò là ń sọ. Ẹ bá wa pín ètò yìí, àwọn chairman àdúgbò. Tó wá rí gbogbo àwọn tó ń dá páálí tó ń ju páálí yìí, iṣẹ́ ibi náà wá ṣe. Wọ́n ti kúrò nínú oko, wọ́n tún ti wá pín wọn sí àárín ìlú. Kí lọmọ Yorùbá, kí ló ṣe fún wọn gangan? Kí ni wọ́n wá, kí ló gbà lọ́wọ́ àwọn pípù yìí? Báwo lọ̀rọ̀ yìí, báwo ló ṣe rí báyìí? Ẹ tí ì rí nǹkan kan o, nǹkan ṣì ń bọ̀ níbí báyìí, mi ò ní fẹ́ jẹ́ kí ètò yìí kó pẹ́ rárá gẹ́gẹ́ bí mo ṣe promise. Oh my God, eléyìí lágbára, ó tì kí ó lágbára. Ẹ jẹ́ ká sáré lọ sí polówó. Látijọ́ aláyé ti dáyé lọ́kọ́ tí ń sọ lówó orí aya tájọṣepọ̀ wọn sì jẹ́ ìgbádùn òun fa ìfẹ́. Tírí ìgbádùn lọ́kọláya bá ti ń bọ́ ságídé kásáyàn ò fàǹfẹ́ láàrin wọn dò ní yọ̀bẹ̀kẹ́. Tọkọ ò lè gòkè lọ́wọ́ déré. Tọkọ wa ń ṣe súkẹ́súkẹ́ lórí aya. Orísun ló yẹ ká padà sí. Ká tọ́jú ara wa pẹ̀lú S2 Herbal Bitters. Fátẹ̀kanlẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n. Ká kó
kúrò lẹ́gbẹ́ àwọn tí ń pẹ̀pẹ̀ fàyà lórí ibùsùn. S2 Herbal Bitters 100% herbal tí ò lọ́tí kankan nínú pẹ̀lú oúnjẹ NAFDAC. S2 Herbal Bitters ilé-iṣẹ́ S2 Ultimate Holistic Spiritual Herbal Remedy International Limited ló ṣe 002 Park Street First Avance Junction Ọ̀lẹ́yọ̀ Ìbàdàn Ọ̀yọ́ State. Ó wà lọ́pọ̀ yanturu ní 1825 Olúyọ̀lé Shopping Complex New Garage Ìbàdàn. Ẹ ti lè rí ra ní Lasorat Royal Plaza Asunlẹ̀ Junction off Akala Express Ìbàdàn Ọ̀yọ́ State. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé síwájú sí tàbí tẹ̀yin gan bá fẹ́ jẹ́ alágbàtà fún wa ẹ pè tàbí ká WhatsApp wa lórí +234 704 079 0153 tàbí ká kàn sí +234 806 400 0204. Bákan náà ni ẹ lè kàn sí abroad line wa lórí +353 894 982 845. Ẹ mọ́ gbàgbé wípé ìlera lóògùn ọrọ̀ tó fi já sí wípé ẹ ti lè kàn sí iléeṣẹ́ S2 Herbal Mixture fún ìtọ́jú àwọn àìsàn míì lóníran bíi ìfúnpá gíga, diabetes, low sperm count, ìdákọ́lẹ̀, arthritis, bone fat, blood cleansing, rheumatism, infertility àti èyíkéyìí àìsàn tó bá ń bá yín fúnra nínú ara. S2 Herbal Bitters ó dára fún ìgbádùn ọkùnrin àtobìnrin. Mo kí wa káàbọ̀ lẹ́ẹ̀kan sí ipa kúbójú ọjọ́ ṣe rí. Ẹ jẹ́ kí n gbé nọ́mbà àwọn Dr. S2 síbẹ̀. Tí ẹ bá fẹ́ pè wọ́n, direct number wọn nìyẹn lórí WhatsApp. A rí àwọn tán tí wá jẹ́rìí ní oríṣiríṣi, àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Mo ti play ohun kan, boys brother wa kan tí wọ́n tán wá ṣe testimony ńlá gan tó lójú ara wọn. Ìṣọ́ wọn fẹ́ lè sọ school tán lọ gan. But ní agbára lọ́wọ́ Ọlọ́run ojú òní tiwa kò ní ṣe nínú ilé gẹ́gẹ́ bí mo promise pé mi fẹ́ jẹ́ kí lè pọ̀ rárá bó ṣe lè wọ́n kó mọ̀. Ó lè jẹ́ bóyá lẹ́yìn program ilé ọ bóyá ẹ ṣáà máa rí ṣá. Mo ti lo voice yẹn fún bí program ilé méjì. Wọ́n júwe ara wọn, wọ́n júwe ọmọ ìlúbi tán jẹ́ gan. Wọ́n júwe gbogbo nǹkan táwọn ti rà kó tó di wípé àwọn pàdé S2 ìpolówó S2 lórí ọ̀dọ̀ mi. Kódà gan tún láwọn gbọ́ lórí ọ̀dọ̀ Ọmọlúkà náà. Àwọn dẹ̀ ló kódà gan láwọn ò sanwó tán fi send ẹ̀ sí wọn. But wọ́n dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Wọ́n dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Tiwa kékeré ni. Kọ́lọ́run jẹ́ ká máa rọ́pò rere dá lágbára lọ́wọ́ Ọlọ́run ojú òní sí wa. Ẹ jẹ́ ká go straight to the point again. Now. Tó fẹ́ kó lọ sáré wa wọ́n dẹ̀ fẹ́ rin wá Lagos State. Àwọn bólà yìí àwọn tún rí o wọn ń gbọ́ o. Àwọn míì tún lé yìí o. Àwọn ṣàké àwọn ṣàké. Fún àwọn boys àwọn guys tán wà ní Kòròdú yìí gbogbo iṣẹ́ yìí iṣẹ́ Ìkòdú nìkan ní gbogbo eléyìí. Anywhere tán bá ti rí àwọn boys yìí ń sìn káwọn kan máa gba nǹkan tán gbé sẹ́yìn yẹn nǹkan tán ti lọ yẹn ó ń láti máa ṣẹ̀kẹ̀ ni. Ọlọ́pàá ni wá bá yín ṣe léyìí. Àmì ò ní wá bá yín ṣe léyìí ní Dodon Barracks. Wọ́n ti pín àwọn pípù yìí àwọn òṣìṣẹ́ sọ́nà ẹ̀rí máa jẹ́ mi nìṣó òun lèyí tí a tún gbé wá yìí àṣẹ̀ṣẹ̀ ń sọ wípé wọ́n ti wọlé sí wa lára 13 lọ́gún sí ó ti lé ní 3 years wípé wọ́n ti surround wa. Àwọn pípù yìí kọ̀ọ̀kan fọn fèrè lásán kọ̀ọ̀kan blow whistle lásán in short ọmọ Yorùbá tó máa lọ sí ọ̀hún ní jẹ́ 30%. Ọlọ́run ò ní jẹ́. Bí eré bí àwàdà ni àwọn tó fi trailer kó wá yẹn there is no location kò síbi tẹ́lẹ̀ wá wọn sí. Nàìjíríà ló jẹ́ pé mú èèyàn tó wọlé lẹ́nìí mú èèyàn tó jáde mú èèyàn tó kú mú èèyàn tó bí mú èèyàn tó sọnù. That is Nigeria for you. Ó wá kù kíní oh my God èèyàn fún ara ẹ̀ ló máa ṣọ́ ara ẹ̀ ń sìn yà ẹ má bọ̀dà mo fẹ́ pòwe kan ni mo fẹ́ sọ Yorùbá kan nìbọ̀ ẹ má wọrí mo mọ̀ bọ̀ mi kàn fẹ́ sọ́nsìn níyà ojú ṣùnùkùn gbogbo ara lògùn ẹ má wọrí ẹ jẹ́ kí n máa play lé lọ tí bá rántí máa sọ. Àkìní ẹ fojú sùn wọn lára aládùúgbò yín o ẹ má sùn mọ́ o gbogbo ọ̀nà kọ́nà làwọn fi ń wówó tó fẹ́ kó lọ sáré wa wọ́n dẹ̀ fẹ́ rin wá Lagos State. Àwọn ò ní lajú wa sílẹ̀ ládùúgbò tàwa bí ọmọ Èkó ní wá security ni wá àwọn òde fojú méjèèjì sùn mọ́ lẹ́jọ́ tí area commander ti pàṣẹ pé ká lọ di àdúgbò wa mú kidnappers everywhere. Àwọn ọ̀wá nígbà wọn ládùúgbò tàwa ń bí o last week láyé márùn kan ta post àwọn kan àwọn ẹlòmíì tún lélẹ́yìí jẹnẹrétọ̀ ní jẹnẹrétọ̀ rè wọ́n ti yorí ẹ̀kọ́ ní jẹnẹrétọ̀ ń ṣiṣẹ́ o ẹ wo àwọn panel gbà gbé dání
gbé fídíò yìí dání gbé dání má ṣe fídíò mi wèrè o. Oh my ẹ wà á God. pánẹ̀ yìí ọlọ́run ló mọ ṣọ́ọ̀bù ẹ tó ta rédíò ní ìtàn lọ fọ́ o tuntun ní pánẹ̀ yìí o gbogbo pánẹ̀ yìí tuntun ní gbogbo ẹ o ẹ wo tuntun ní gbogbo ẹ tuntun ní ẹ ti rí gbogbo pánẹ̀ yẹn tuntun ọlọ́run ló mọ ṣọ́ọ̀bù rédíò ní ìtàn lọ fọ́ tuntun nǹkan tó wá ń yà wá lẹ́nu ń bẹ̀ àwọn id card yẹn dà different id card ni wọ́n ń show id card ọ̀tọ̀ọ̀tọ̀ ṣé ẹ̀wọ̀ eléyìí bí ipò ń ta rice id card ọ̀tọ̀ọ̀tọ̀ another one àtúlẹ̀ eléyìí another one àtúlẹ̀ eléyìí ikọ̀ òjọ kan ṣé a máa lajú wa sílẹ̀ tó dìgbà tó bá rin wá tọ́lù wa lóòótọ́ ọmọ nàìjíríà jọ ni gbogbo wa o bẹ́ẹ̀ yorùbá ló kò níjẹ́ tí bàbá àtọmọ kó máa láàlà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló ń pè é báyìí o. ọmọ nàìjíríà jọ ni gbogbo ní ọmọ yorùbá là wà yorùbá ni wá. ní sùnmọ́ àlè fojú méjèèjì sùn olóhùn là ń ṣe security ládùúgbò wa. ẹ bá wa pín ètò yìí káwọn tó kù náà kọ́ṣẹ́ kán mọṣẹ́ tí àwọn people tán bá rí pé àwọn boys ń dìde ní àdúgbò wọ́n tún wọn máa sá lọ sáwọn náà ní ìjẹ́ tán ti lọ kó wọn wá wọ́n máa rí pé ṣẹ̀yìn bọ̀ àwa yorùbá mi ò lè wá kú mi ò lè jóye lè bàbá ẹ̀ òun ni bó ṣe gbà wọn security yìí a mọ̀ wípé kò sówó kò sí ọ̀bọ̀ àlàáfíà ńkọ́ tẹ́yìn náà bá ní èmi ò mọ̀ I don't know mi ò ó kàn ń kà wá lára ni ó ń kà wá lára ni but àwọn tàti torí ẹ̀ ń sọ àwọn òkè ẹ̀ ẹlòmíì gan tí ẹ̀gbọ́n ẹ̀ àbúrò ẹ̀ ìyá ẹ̀ tó bá sẹ́ni fídíò èyí tó bá wò kò ní ní mínìn lójú ẹ̀ tí ìwọ ò bá lè ṣe wáì tó lè fọwọ́ ọdẹ sẹ́lòmíì èmi gbọ́ mo sẹ́ǹdì ẹ̀ sí ẹ̀ ìwọ náà gbọ́ tó bá máa fi sẹ́ǹdì ẹ̀ sí sáàkù tó bá máa fi lọ bóyá bíi 100 àwọn èèyàn máa rí wọ́n dẹ̀ máa ronú wípé òkè kíní yìí ó ń lọ káàkiri kí la lè ṣe sí ṣe báwọn ilé ìṣèbọjọ kan náà lọ bẹ̀rẹ̀ this is wake up alert torí Ọlọ́run ọmọ Yorùbá ó ti yí wa ká aláti kọ́pì nǹkan tí àwọn Ìkòròdú tó ń ṣe gbogbo èmi ní gbèríko èmi ní Ìkẹ́nnẹ́ Ìlíṣàn gbogbo àwọn ìlú yẹn ó yẹ kán ní àwọn tó jẹ́ pé wọ́n máa lè máa sanwó fún wípé òkè ọ̀nà ibi tó ń gbà lélẹ̀ ibi tó ń ṣe ó ń dá àwọn èèyàn lóró ni ó ń ṣèkà fún àwọn èèyàn wa ni ó kàn wá láti ẹgbẹ́ nǹkan tí bọ̀bọ̀ yẹn sọ ẹ wá láti Nìjẹ̀ ẹ wá láti ibìkan láti wá kí la ṣe gangan kí ni ẹ̀ṣẹ̀ wa bọ̀ torí pé wọ́n rí wa mú bẹ́ẹ̀ náà ni wọ́n rí wa mú bẹ́ẹ̀ náà ni wọ́n rí wa bẹ́ẹ̀ ni. kí ló dé ìtòrí pé àwọn fẹ́ lówó ọ̀gbẹ́ni gbé fídíò sí báwa ṣe bí wèrè jàre torí pé àwọn fẹ́ lówó ẹ̀rẹ̀ ṣe àwọn òsùnmọ́ o tó fi yé àní kí àbò kí má sí àní kí haúsá má sí kọ àwọn bólà yìí tó ń wọlé bàǹkan wájẹ́ fún wa mẹ́kọ̀ọ́ ìṣàbá lájú là máa wò wọ́n àgọ́mọ́ àwa àmàlù máa wú jọba tó owó ìjẹ́ náà ní ká tó different id card ṣẹ́ ti rí id card ọ̀tọ̀ọ̀tọ̀ oríṣiríṣi a dẹ̀ lajúlẹ̀ tẹ́ bá rí wọn ládùúgbò yín ẹsẹ̀ fi apariwo wọn tẹ́ bá rí wọn ládùúgbò yín ẹ̀bùn ọ̀sẹ̀ èwo ló gbé lọ ẹ̀mú yẹn èwo ló gbé lọ. so different id tẹ́ bá ti rí wọn ládùúgbò yín ẹ má sùn mọ́ o gbogbo wọn ọ̀n wọnú wa lọ́sàn-án wọ́n fọ́ ṣọ́ọ̀bù lóru wọ́n ṣe òkú ẹ̀ ẹ má jà lajúlẹ̀ ká tó tàlùwọ́ kọ̀ wọ́n o ẹ má ní kò kàn yẹn lè pọ̀ ní ló kọ̀ o. God bless you. ìyá tó wà nílé gan tó bá rí wọn tó lọ pariwo lé wọn bàbá God bless you. God bless you. bọ́n ṣe lóyìnbó nìyẹn tí security wọn fi táìtì o. God bless you. lóyìnbó tó bá yàtọ̀ àlórí ọ̀sẹ̀ tó bá rí straight face akọlọ́pàá. bẹ́ẹ̀ni. nǹkan tí ó kọ Nàìjíríà báyìí nìyẹn o ní Ìkòròdú ti tàwa nǹkan tó pọ̀ nìyẹn o. bẹ́ẹ̀ni. ṣó ti ẹ má jà sùn mọ́ o kó má di pé ìgbà tó wá kò kàn mí tó bá kọ àbúrò àbókẹ́ ẹ̀gbọ́n ẹ̀ ló máa mọ̀ kó kàn ẹ̀. ẹ máa rí àwọn tí ò kàn sí ẹ máa wo lọ ẹ máa rí àwọn tí ò kàn sí ara nǹkan kan tó nìyẹn o. ẹ má wọrí àwa community security àwọn oṣù àdẹ̀ní sùn ọmọ tó bá ní kíyàwó máa sùn ogun tó fídíò àwọn ìjọkọ̀ káwọn èèyàn pọ̀. ẹ máa gbọ́ bíbà yìí ẹ máa gbọ́ bíbà yìí èèyàn pọ̀ tó wò wọ́n o ẹ máa gbọ́ sẹ́ẹ̀rì. ìkọ́tà sọ lọ́rọ̀ Yorùbá nìyẹn padà sí i. ìkọ́tà sọ lọ́rọ̀ Yorùbá nìyẹn ó ti kọ́ fídíò tí wọ́n sá lọ tó ti yé àwọn ọ̀sá o àkàkàràkà tó ti yé. mi ò lè wá kú kò lè jóye lé bàbá ẹ̀ problem nìyẹn Sunday Igboho nìkan ló lè forí lọ́lọ́
Sunday Igboho nìkan òun ló lè fàyà lọ́rọ̀ bàbá Akíntóyè kíní kan kí ló ń ṣe àtìgbà Yorùbá nation bọ ẹ̀yin mórí tí yín ẹ lè mú pamọ́. Wọ́n ní kó ṣe fídíò ń sìn òyìnbó ò ní ṣe bẹ́ẹ̀ láéláé. Òyìnbó máa support nǹkan tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ yẹn ni. Ẹnu wọn máa kò ní bọ̀ tiwa kọ́. Oníkálukú ti ń sáré pé mi ò lè jẹ́ kán wá ká mi mọ́, mi ò lè jẹ́ kán wá ká mi mọ́lé lóru. Tí oníkálukú táwọn eléyìí náà bá ṣe mi ò lè jẹ́ kán wá ká mi mọ́lé lóru, wọ́n máa gbowó wọn lọ́wọ́ community wọn, wọ́n máa pretend. Because nǹkan tó ń lọ kó yẹn ń sìn kò ń ṣe wípé bóyá wọ́n lọ já ṣọ́ọ̀bù ni, on to by one way or the other ni. Community security a ní ìdí ẹ̀ nílẹ̀ Yorùbá bó ṣe lè hùn kó mọ ọ̀nà tẹ́ máa gbégbà Ọlọ́run nìkan ló máa kọ́ yín. Torí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá it is well with you, mi ò lè sọ jù yẹn lọ. Now ẹ jẹ́ ká wá gbọ́ eléyìí oh my God mo dẹ̀ ní mi ò fẹ́ pẹ́ ṣé mo máa aṣá play kíní ìbá ìṣá ok ẹ jẹ́ ká sáré lọ gbọ́ ti now eléyìí la máa gbọ́, mi ò ní play yẹn màá lò lọ́jọ́ mi. Mo kí wọ́n lẹ́ẹ̀kan sí pa kú bójú ọjọ́ ṣe rí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń bá wa darapọ̀ mọ́ ọ̀rọ̀ charity wa ojú òní ti wà bọ́ àpọ̀ bó ṣe lè ń kó mọ́ mo fọlọ́run búra. Tẹ́ bá nífẹ̀ẹ́ mi ẹ nífẹ̀ẹ́ Ọlọ́run náà lára mi fún àwọn tá à ń ṣe fún ẹ fẹ́ràn Ọlọ́run ní ara nǹkan tèmi náà ṣe. Ó bá jẹ́ 1,000 naira 2,000 naira ní lóṣooṣù ní òkun ṣe lójoojúmọ́. Nigeria account number ló wà ńbẹ̀ òun ló ń stroke kọjá nísàlẹ̀ yẹn because mi tún fẹ́ play advert yẹn kí kó má lọ di wípé bóyá time yẹn ó tún máa gba time yẹn advert ti charity yẹn. Tó bá dẹ̀ jẹ́ pé ẹ fẹ́ nọ́mbà mi ẹ̀yin tẹ́ bá ní nọ́mbà mi WhatsApp number only. Mo dúpẹ́ lọ́wọ́ bàbá wa kan lénìí wọ́n béèrè account number náà wọ́n dẹ̀ bá wa fi owó síbẹ̀ náà ọwọ́ yín á máa ròkè. Bẹ́ẹ̀ náà la sister wa kan náà tó jẹ́ pé mo add wọn sínú group lórí group yìí náà WhatsApp group fún charity náà àwọn náà bá wa gbọ́nwọ́ sí Ọlọ́run á ṣe dáadáa fún wa. Ìyẹn lẹ máa fi mọ̀ pé àpọ̀ bó ṣe lè hùn kó mọ adẹ̀ láwọn ọmọ school tí à ń ràn lọ́wọ́ a ní àwọn tó wà ní orí bẹ́ẹ̀dì náà tó jẹ́ wípé níwọ̀nba ta ní náà a fi ń ṣe àánú fún wọn. Bọ̀kítẹ́ nǹkan bọ̀kú tó jáde lọ́wọ́ àwa charity wa a ní àwọn èèyàn tá a bá ń gbé dìde ní Nàìjíríà ojúkòrò àtojúkòrò ni ò kàn lè wá bá wa ń sìn pé kìnnìkan tó rán ti ṣe bẹ́ẹ̀ fún wa nígbà bíi 7 years ago wọ́n ti gbá wa yes ọmọ Nàìjíríà ti gbá wa nísìnyí ò lè gba 10 kọ́bọ̀ lọ́wọ́ wa kó rò pé bóyá o fẹ́ no a máa mójú ajé kò ní sọ ni torí àwọn ẹlòmíì wa kọ́kàn gbọ́ ni wọ́n kàn wọ́n máa pè ní pé kò rí bẹ́ẹ̀ o wọ́n ti gbá wa kọjá. Now ẹ jẹ́ agbọ́n nǹkan tí bàbá yìí sọ jẹ́ mọ̀ pé mùsùlùmí kírísítẹ̀nì oníṣẹ̀ṣe gbogbo wọn pátápátá ọ̀rẹ́ lájọ jẹ́. Ǹjẹ́ jẹ́ ká gbọ́ nǹkan tí bàbá wa àáfà yìí tán sọ ká fi máa mú ètò lọ sí òpin. Ṣé tí bá wa pín ṣé tí ewu ó kàn mí ó kàn yín eléyìí kàn mí ó kàn ó jọ kan gbogbo wa ní tẹ share button. Tẹ́ ẹ bá mọ bẹ́ ṣe lè pín ẹ béèrè lọ́wọ́ àwọn èèyàn pé ẹ fẹ́ pín kínní mo fẹ́ pín fún àbúrò mi tàbí ẹ̀gbọ́n mi ní Nàìjíríà ẹ jẹ́ ká share ẹ fi comment sílẹ̀ please and please ẹ jẹ́ ká dẹ̀ like ẹ jẹ́ ká tẹ like lọ́wọ́ òkè yẹn tó bá jẹ́ nígbà àkọ́kọ́ tẹ́yìn kọ́kọ́ darapọ̀ mọ́ wa lórí ìkànnì ẹ bá wa subscribe so that anytime tá a bá ṣe program ẹ lè máa rí notification. God bless you. Ẹ jẹ́ ká sáré lọ gbọ́ nǹkan tí àwọn bàbá yẹn wọ́n ní good message fún wa wọ́n ní message fún gbogbo wa àwọn obìnrin dẹ̀ ní message yẹn ló bá wí. Now ẹ jẹ́ ká sáré lọ gbọ́. Bímbólẹ̀ tí rí kẹ́ ẹ máa daṣọ ọkọ yín síbi wọ́n sí machine gbogbo bẹ́ẹ̀ tí ń bá ń ṣe bẹ́ẹ̀ ọmọ àlè òlè lálùbáríkà bẹ́ẹ̀ lọ sọ fún ọ má ṣe hà. Aṣọ ọkọ rẹ ni o. ọ̀rọ̀ anábì ni. Sallallahu alayhi wa sallam. ọ̀rọ̀ anábì ni àdìsí ni èmi kọ́ mọ sọ bẹ́ẹ̀ lọ́lẹ̀ wá obìnrin tí bá ń daṣọ ọkọ rẹ̀ sínú wọ́n sí machine ọmọ àlè àlùbáríkà ọmọ àlè ní ń dà sínú wọ́n sí machine. aṣọ tara rẹ o lè dà bẹ́ẹ̀ aṣọ tọ́mọ rẹ o lè dà bẹ́ẹ̀ àmọ́ aṣọ ọkọ rẹ ìwọ fúnra rẹ ni kò fọwọ́ ara ẹ kò fi fọ. Ẹ̀yin tẹ́ bá ń ṣe bẹ́ẹ̀ ẹ̀yin tẹ́ bá jẹ́ mùsùlùmí tẹ́ bá ń ṣe bẹ́ẹ̀ ohun leléyìí o ẹ má da àlùbáríkà ọmọ sínú washing machine. Alpha àwọn náà sọ bẹ́ẹ̀ o èmi kò tún ń try láti ṣàlàyé nǹkan tó tún sọ dáadáa but ẹ bá fi comment section ẹ bá fi bó bá ṣe yé yẹn ẹ bá filẹ̀ nínú comment section. Ẹni washing machine nínú ilé o
tó bá lọ síbi iṣẹ́ tó lọ ṣe 12 hours tó bá jẹ́ pé Sunday nìkan ló ní nínú kinní kó tọ́mọ ẹ̀ gan tó bá kó sínú washing machine gan ó ti fàlùbáríkà ẹ̀ mọ́ gan pàápàá ẹ kó gbogbo ẹ̀ ìyàwó dẹ̀ ni ó máa fọ̀ ọkọ ò gbọ́dọ̀ fọwọ́ kan anything bẹ́ẹ̀ kó gbogbo ẹ̀ fún ìyàwó kó bẹ̀rẹ̀ sí ní kóun náà tún máa fọ̀ Ọlọ́run á ṣe dáadáa fún wa mo kí wa lẹ́ẹ̀kan sí pa kó bójú ọjọ́ ṣe rí mo kẹ́yìn ìyá mo kẹ́yìn ọba mo kí ẹ̀gbọ́n mo kí àbúrò èmi ọmọ yín náà ni olólùfẹ́ yín Dr. Zabby Talk Show ayé ọpẹ́ yọ ṣe ìrọ́dọ̀ sí náà ní agbára lọ́wọ́ Ọlọ́run ayé ọpẹ́ a máa yọ fún wa ẹ bá wa pín ètò yẹn ẹ bá wa like ẹ bá wa fi comment sílẹ̀ God bless you one love ẹ ṣé gan ni bye for now. You're welcome. Kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show.